ẹ̀yin tèmi báyìí la ṣe rí Ìyábọ̀ Òjó èyí tó wá fún Kẹ́mi Olunloyo ní èsì ọ̀rọ̀ rẹ̀ èyí tó ti ń sọ látijọ́ yìí bó ṣe ń bú Ìyábọ̀ Òjó bẹ́ẹ̀ náà ló ń bú Priscilla ọmọ rẹ̀ ẹ̀yin èèyàn eléyìí ló mú kí Ìyábọ̀ Òjó kó jáde tán fún Kẹ́mi Olunloyo ẹ̀yin tèmi ṣe ló dàbí ẹni wípé Kẹ́mi Olunloyo ó ti Ìyábọ̀ Òjó ó ti sún kò giri pátápátá Ìyábọ̀ Òjó jáde ó sọ̀rọ̀ sókè ẹ jẹ́ kẹ́mi àti yín ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Ìyábọ̀ Òjó sọ. It was Toyin Lawani that made me forgive you the first time because you called and you apologized to me through Toyin and they begged me, Toyin begged me because she styled you that year to come for your birthday, which I did come, brought you a gift. You said you once needed your money to buy drugs. I sent you money. Was it 100K or so? You said I sent you money for what? You are nothing but a pathetic loser. You have failed on all levels. I'm here to talk to you, Tony. Sorry, I said Tony. Kem. I'm here to talk to you. You are a failure. You are a failure. What do you have nothing. And that is why you try to bring people down. That is why you target people to bring down. Let us put all the cards on the table. And let us lay it out one by one. And let's see. The only thing that you have above me is age. And age is just a number. Because it is not how far, but how well. You are a very sorry case. And there's a saying that says it. That what you do unto your parents, your children will do same unto you. That is why you're not being cared for. You're not being cared for. Because check it out now. The only thing you've ever done to your parents is to destroy and tarnish and pull them down, even till after his death. And that's why they don't care for you. They can't, and you will continue to be in exile. You will continue to hide. You will continue to hide. Because you're a terrible person. You don't have a life. I don't care how worse you try to paint me. I don't care how worse you think my life is. My life is far better than yours. My story is far better than yours. You can. Let's lay the cards on the table. I have 2 kids for 1 man. You have 3 kids for 3 different men. And then you come out and talk about who slept with who and who did. You are nǹkan tó ń pè ní àṣẹgbà. Eléyìí ò ṣàṣẹwò. Àṣẹ yàdàyàdà, àṣẹ ràdàràdà, àṣẹ yàkàyàkà. Olórí burúkú ìyá àrànà tí ò lè dúró tọ́jú ọmọ. Because tó bá ráyè láti tọ́jú àwọn ọmọ ẹ̀, ò ní ráyè tọmọ lọ́mọ. Tó bá ráyè láti jókòó tọ́jú àwọn ọmọ tó bí nínú ara ẹ̀, ò ní máa wish bad lórí ọmọ lọ́mọ. Ò ní hide. You will not hide under the guise of blogging and be destroying other people's children. Tí èèyàn bá ń tètè bímọ, ó yẹ kó bírí ní kẹ́mkẹ́m. Ṣọmọ pé kí wá Priscilla wá jẹ́ granddaughter. Ṣùgbọ́n torí pé ayé ẹ ti bàjẹ́, nítorí pé olórí burúkú ni ẹ́. Àjókòó ẹni tó kọ́ ẹ́ kó fi ṣe ọmọ wàá máa kọ̀ọ̀kan nípa ẹ̀. Àná ó máa sá kiri ọjọ́ ayé ẹ̀ níṣẹ́. Ó máa sá pamọ́ ni o. Torí wọ́n bí kan ní pọ́n èrè. Kò jáde síta. Bí mo ṣe jáde kò sọ pé yes mo gbé ní Lẹ́kì. Mo gbé ní Lẹ́kì county. Ó bí èrè.
torí pé o mọ̀ pé gbogbo nǹkan tó máa ń sọ nípa àwọn èèyàn o mọ̀ pé irọ́ ni, o mọ̀ pé abatara tiẹ̀ jẹ́ àti ìrandíran ẹ̀ òun ni ẹ́. Kò yẹ bẹ́ẹ̀, abatara ẹni jẹ́, ó máa tọrọ kú ni, ó máa ṣẹ̀sín kú ni, o ò lè rí ìtọ́jú torí ègún ni fún ẹ. Kò yẹ bẹ́ẹ̀, ohun tó fojú àwọn òbí ẹ rí, in fact ojú tí ẹ sì máa rí tó máa worst jù yẹn lọ. Ojókòó òun sọ̀rọ̀ ti tèmi, ó mọ nǹkan mo fi jù ẹ lọ. Journalism kìnnìkan journalism ìsọnù, journalism irọ́, oní PTSD ìsọnù. Gbogbo wa la ní monopoly of madness, a kàn ń tọ́jú ẹ̀ sára, à ń wò pé àgbà tí ń dé, àwọn kankan wà tí èèyàn gbọ́dọ̀ máa ṣe mọ́. Kò yẹ bó ṣorí tó o bá sọ̀rọ̀ ni o ò lè jẹun torí àtọrọ bára ni. Tó o bá sọ̀rọ̀ ni báwo ló ṣe fẹ́ ní traffic lórí page ẹ? Fídíò tí mo rán ṣe yìí ó mọ iye owó tó máa fún ẹ, ṣùgbọ́n ẹ owó pẹ̀lú ègún ni, owó pẹ̀lú èpè ni. Gbogbo tó bá wá ń rò sí àwọn ọmọ tèmi, èmi Ìyábọ̀ Ọmọlúbùnmi fẹ́ tó dà ní mo sọ, ó máa padà jẹ́ sí tiẹ̀ táwọn ọmọ àti gbogbo ìrandíran ẹ̀ pátá. Gbogbo ibikíbi tó bá ń rò láti máa borúkọ èmi Ìyábọ̀ dé jẹ́ àgàgàgàgà, ayé ìrandíran ẹ̀ máa bàjẹ́ lọ sí i. Gbogbo ibikíbi Ọlọ́run pín kínní ó pín fólúkálùkù ni, ṣùgbọ́n sórí ìlàkàyè tiẹ̀ ó dorí kodò báyìí. Kíyàn wá even ro dáadáa, like you should be almost 60 or no more than 60, because I'm not really even following your story like that anymore. I don't know your age anymore, but I know you're an elderly person. Ó yẹ kó jókòó kọ́ ọmọ kìíní máa gbé wá, kíkejì gbé wá, kíkẹta gbé wá. Ó ṣe ní máa ro burúkú sí ọmọ làkejì nígbà tẹ́ pé rere ọkàn ẹ rí. Ó rẹ́ ní nífẹ̀ẹ́ ẹ wò ẹ ṣépè fún un. Ó rẹ́ because tó bá rẹ́ ní nífẹ̀ẹ́ yìí wàá ti yógun jà. Tó bá rẹ́ ní nífẹ̀ẹ́ ni ó ní máa ṣe gbogbo bó ṣe ń ṣe tó ń ṣe bí kò tẹ́ ṣe kó ń ṣe bí àgbàyà tó ń wùwà àgbàyà, torí àgbàyà ní àgbàyà òfò, àgbàyà rádaràda. Wà tọ́jú ọdún tó ti ń babọ̀, mo kọ́kọ́ yí orúkọ ẹ láti àǹtí Kẹ́mi mo fi sí kẹ́mkẹ́m, wípé mo ti wá yọ àǹtí yẹn kúrò, mo ti ń pè ní kẹ́mkẹ́m, ṣorí pé o ti ń tẹ́ tó bá yà wà máa jẹ́ kẹ́m. Ṣùgbọ́n kí mo ṣe ń pè ní kẹ́mkẹ́m, mo ti yọ àǹtí yẹn kúrò, tó bá yà máa yọ kẹ́m kan kúrò, á wá di kẹ́m. Tó bá yá wá di kí olórí burúkú ni ẹ́, olórí burúkú ni. Ó fa àwọn ọmọ, ṣé àwọn ọmọ tiẹ̀ ó fi wọ́n lẹ̀ síbi tó wà, ó dẹ̀ ń wá bó ṣe fẹ́ ba ayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́, ó wá rò pé ayé àwọn ọmọ tiẹ̀ àti ìwọ fúnra rẹ̀ máa dà, ó lè dà. Ṣàṣọ́tọ̀ ọ̀rọ̀ kó lè dà. Bí wọn bá ti wá burúkú fún ọmọ làkejì, burúkú yẹn á máa padà máa jẹ́ tiẹ̀. Mo wá fẹ́ ṣépè kan, tó bá jẹ́ pé ní ìtòótọ́ èmi Ìyábọ̀ Ọmọlúbùnmi fẹ́ tún dá mo mọ̀ nípa bí ìwọ Kẹ́mi Olunloyo olórí burúkú yìí ṣe lọ sẹ́wọ̀n, gbogbo èpè tó bá ṣẹ́ fún èmi àtàwọn ọmọ mi àti táwọn àwọn ẹlẹ́gbẹ́ bá ṣe àárọ̀ lé mi lórí tọmọtọmọ. Ṣùgbọ́n tí kò bá rí bẹ́ẹ̀, tó bá jẹ́ pé bó ṣe lọ sẹ́wọ̀n yẹn kò ń ṣọwọ́ mi, sórí gbogbo èpè pátá tí ìwọ àtàwọn tiẹ̀ bá ń ṣẹ́ fáwọn ọmọ mi ó máa dàlẹ́ ẹ lórí mi. Kò yẹ bẹ́ẹ̀ yẹn, ó máa dàlẹ́ ẹ lórí mi, ó máa dàlẹ́ ẹ lórí mi. Tó bá jẹ́ pé èmi Ìyábọ̀ yìí, èmi Ìyábọ̀ Ọmọlúbùnmi fẹ́ tún ga yìí, tó bá jẹ́ pé èmi Ìyábọ̀ ni Gistlover, gbogbo èpè pátápátá tẹ́ bá ń ṣẹ́ lé mi àtàwọn ọmọ mi ó máa rọ̀ mọ́ mi lórí, mọ́ ìrandíran mi máa ọmọ mi. Ṣùgbọ́n tí kò bá rí bẹ́ẹ̀, gbogbo èpè tẹ́ bá ti ń ṣẹ́ báyìí ó máa jẹ́ tiyín ni. Ìdààmú ó máa jẹ́ tiyín, ìbànújẹ́ ó máa jẹ́ tiyín, ẹ̀sín ayé ó máa jẹ́ tiyín. Àdàbí
tó bá jẹ́ pé gbogbo nǹkan tẹ́ ń sọ pátá nípa mi tó bá jẹ́ òótọ́ rẹ̀. Ó yẹ bẹ́ẹ̀ tó bá jẹ́ òótọ́. Ìtọ́jú tèmi fún ìyá mi Olúbùnmi ọmọ Fẹ́túgà, ìtọ́jú tí mo fún ìyá mi, tí àwọn ọmọ ẹ bá fún ẹ ní 1/3 ayé ò ní rí báṣabàṣa báyìí, irú wa ò ní jókòó sí ká máa ṣépè fún ẹ. Ṣùgbọ́n mo tún wá sọ́sẹ̀, mo tún wá sọ pé èmi Ìyábọ̀ sẹ́ ọmọ Olúbùnmi Fẹ́túgà, ọmọ Adékúnlé Ògúnrò, tó bá jẹ́ pé mo gbé ọwọ́ sókè ìnà ìyá mi rí, àbí mi ìtọ́jú ìyá mi nígbà tí ìyá mi wà láyé títí dìgbà tó fi lọ, gbogbo èpè pátá tí ìkọ̀kan nu yín bá ṣẹ́ fún mi sẹ́ẹ̀ mo ló máa jẹ́ ti tèmi àti wọn dìran. Bọ̀ tó bá jẹ́ pé mo tọ́jú ìyá mi, ègún tó ń bọ̀ lórí yín lẹ́yìn tí ìrandíran mi bá lọ tán, ìrandíran yín ò lè wẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni mo sọ, àṣẹ́dẹ̀gùn. lẹ́yìn tí bá lọ táwọn ìrandíran mi bá lọ, ìrandíran ẹsẹ̀ Kẹ́mi àti gbogbo yín pátápátá kò lè wẹ̀ mọ́.